أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عنك يا من الحمد لله رب العالمين jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin mo mú mẹ́sẹ̀jì ńlá yìí wá fún yín nítorí àwọn tí ń bẹ nínú ẹkún tí wọ́n ń kù sí tí wọ́n ń bà lọ́wọ́ nira tí wọn ò mọ kí lọ́nà àbáyọ ló jẹ́ mú mẹ́sẹ̀jì yìí wá. Ìtúsílẹ̀ ni, Asina ni, Isegun ni. Ìtúsílẹ̀ ni, Asina ni, Isegun ni. Kò ná ọ ní 500 naira. Kò ná ẹ ní wàhálà kankan àmọ́ ó ná ọ ní ìmánì ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ó sì ná ọ ní kó dá Ọlọ́run mọ̀. Àmì mi ò tí mo fẹ́ fún ọ níṣẹ́ yìí kó o tó ṣe máa gba tó bá ń wùn ẹ́ lọ́wọ́ rẹ̀. Ó gbọ́, máa gba owó lọ́wọ́ rẹ̀ kó o tó ṣe. Wọ́n ló wá mọ bó ṣe fẹ́ k'Ọlọ́run tú ọ sílẹ̀ sí. Wọ́n ló mọ bó ṣe fẹ́ ní ìṣẹ́gun sí àbí kó fẹ́ k'Ọ̀nà sí tó. Àmọ́ kò ná ọ ní nǹkan kan. Ṣé o mọ̀ pé wọ́n ní pé ní èèyàn bá fowó ṣe orí àpẹẹrẹ orí para ní gbé. Mo fẹ́ mọ báwo lo ṣe nígbàgbọ́ nínú Ọlọ́run tó. Sórí gbólóhùn méjì kan bẹ àyájọ́ ni. Ọlọ́run wá fi agbára sára nǹkan méjì kan tí wọ́n ò mọ̀ máa sún mọ́ ẹ nísìn wàá rí pàgbára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ tó bá fẹ́ àfàjẹ́mi téèyàn bá fẹ́ bọ́ kúrò nínú ogun ayé tó sì fẹ́ máa rí rere ṣe nínú ayé wàá bu iyọ̀ sí àtẹ́lẹwọ́ ọ̀tún. Wàá bu eérú ojú àrò sí àtẹ́lẹwọ́ òsì. Sórí àwọn àtẹ́lẹwọ́ méjèèjì àṣẹ Ọlọ́run kún bẹ́ẹ̀ gán. Àtẹ́lẹwọ́ ọ̀tún àti àtẹ́lẹwọ́ àlàáfíà táǹpẹ ní òsì. Tó bá ti bu iyọ̀ sí àtẹ́lẹwọ́ ọ̀tún rẹ̀ ó mọ̀ sọ pé bismillahir rahmanir rahim. Àtẹ́lẹwọ́ òsì ó mọ̀ sọ pé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àtẹ́lẹwọ́ ọ̀tún ó mọ̀ sọ pé bismillahir rahmanir rahim. Àtẹ́lẹwọ́ òsì ó mọ̀ sọ pé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó wí bẹ́ẹ̀ ó kéré jù láàrin 10 minutes. Bismillahir rahmanir rahim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìmí èèmù rẹ lérí bismillah ni pé pẹ̀lú orúkọ Ọlọ́run ládùn fi di ara iyọ̀. Gbogbo ibi tí adùn bá wà Olúwa wá pàṣẹ rẹ̀ sínú ayé mi. Pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run ní iná fi kúrò lára igi tó fi dé eérú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run agbára Ọlọ́run ní iná tó jó títí tó sọ gidi eérú. Ogun ó pa ìdà lára mi lénìí. Ohun tí ń fún yín yìí àánú Islam ń ṣe ní àánú mùsùlùmí ayé àti gbogbo ènìyàn. Sórí tó bá lo iṣẹ́ yìí tí wọ́n bá ti pa ọ́ tì tí wọn ò rí tiẹ̀ rò mọ́ ogun ó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ adùn sì wọnú ayé rẹ̀. Tó bá wá wí tán bẹ́ẹ̀ wàá ti gbé omi tó mọ́ kalẹ̀ síwájú. Nígbà bíi 10 minutes àbí bó bá ṣe wọlé ó kéré jù 10 minutes. Bismillahir rahmanir rahim. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Tó bá wí bẹ́ẹ̀ tó bá ẹ̀mí rẹ gbọ́dọ̀ sọ fún ọpọ Ọlọ́run ti gbọ́. Tọ́kàn rẹ bá ti sọ fún ọ pé ọba tó ní orúkọ yẹn ohùn rẹ ti dọ́dọ̀ rẹ̀. Ọba tó ní agbára tó fi mú iná kúrò lára igi tó fi dé eérú ó ti lo agbára rẹ̀ lára rẹ̀ ó wá da ọwọ́ rẹ̀ tó fi kó ó wá da méjì sínú omi. Tó bá dà sínú omi tó rò pọ̀ tó wá gbé omi wọn síwájú ó wá sí bismillahir rahmanir rahim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó wí sínú omi yẹn gángan títí tí eérú ó fi dissolve. Tó bá ti wá dissolve bá mi yọ nínú omi yẹn síbì kan ó fẹ́ mú ni o. Ṣòro omi tó bá kù ó fẹ́ lọ omi tó bá kù ó fẹ́ fi ṣanra. Ó lè lò láàárọ̀ kó tó jáde kúrò nílé. O lè lò lálẹ́ kó tó sùn lálẹ́ tàbí kó kú mọ̀ lò láàárọ̀ lálẹ́. Ó lè ṣe jọjọ́ mẹ́ta lọ gbogbo oore tí wọ́n ti gbé kù lọ́dọ̀ rẹ̀ máa dá padà. Wọ́n tó bá rí mẹ́sẹ̀gì yìí tó bá mọ̀ pé dá ó máa jẹ́ fún ẹ. Agbára ń bẹ níbi tó wà àṣẹ wà níbi tó wà méjèèjì Olúwa yìí pàápọ̀ méjèèjì mo fún ọ lónìí.
bá ń sọ fún ọlọ́run níbi tó wà pé àárín èmi àfọ ọlọ́run dákun àtọlọ́run kọ́lọ́ má jò dàrú torí pé ó ti gba ìtúsílẹ̀ lónìí o àṣẹ ti dọ́dọ̀ rẹ̀ agbára ti dọ́dọ̀ rẹ̀ okùn tó bá mọ̀ bó bá sì mọ̀ lò sí ló kù. mo ti wà ní Lagos State báyìí fún walimatu Suratul Fatiha tá a fẹ́ ṣe gbogbo bí tó bá wà jẹ́ kí n mọ̀ ìyanu ó ṣẹlẹ̀ 090 302 332 06. Salaam alaikum.